ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. A ti dé sínú ètò Ọlọ́run àpèdáhùn ní ìkànnì Kaya Radio TV ní ìlú Accra lórílẹ̀‐èdè Ghana, níbi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ti ń gbàdúrà, tá a máa ń ṣí ara wa níyè. Èmi sọ lórúkọ Olúwa, gbogbo etí tó ń gbọ́ mi, etí yẹn ò ní di. Níbikíbi tí o bá wà lórílẹ̀‐èdè àgbáyé tí o ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ọlọ́run láti ẹnu mi, etí rẹ ò ní di. Ọ̀rọ̀ tó ń gbé yìí á ṣiṣẹ́ àmì, á ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ. Arákùnrin àti arábìnrin, mo fẹ́ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ òun náà là ń pè ní ìbẹ̀wò Ọlọ́run. Ìbẹ̀wò Ọlọ́run. Àkọ́kọ́, kí là ń pè ní ìbẹ̀wò? Kí ni à ń pè ní ìbẹ̀wò? Visitation. Ìbẹ̀wò. Ìyẹn ni wípé ìbẹ̀wò jẹ́ kí ènìyàn kan láti lọ bẹ̀ èèyàn kan wò, bóyá ẹbí kan sí ẹbí kan, pé ìyàwó, ọkọ, ẹ̀yin ọmọ, ní ọ̀la a máa dé ilé lágbájá láti lọ kí, láti lọ bẹ̀ wò. Ṣé àlàáfíà lẹ wà? Báwo ni ohun gbogbo ṣe rí? Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ dé ọ̀dọ̀ ẹbí yẹn, wọ́n kí wọn, wọ́n ṣe wọ́n lálejò. Ohun tí a ń pè ní ìbẹ̀wò nìyẹn. Ohun tí a ń pè ní ìbẹ̀wò. Ṣùgbọ́n ìbẹ̀wò tí mò ń sọ nípa rẹ̀ báyìí, òun ni ìbẹ̀wò Ọlọ́run. Èyí tí mo máa kọ́kọ́ mú àpẹẹrẹ kan wá láti inú Bíbélì. Ọkùnrin kan wà, à ń pè ní Ádámù. Obìnrin kan wà, à ń pè ní Éfà. Ọkùnrin yìí òun ni Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti máa mójútó ọgbà Édẹ́nì. Ọkùnrin yìí òun ni Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti fún ní obìnrin kan tí a pè ní Éfà láti máa jẹ́ olùrànlọ́wọ́ fún, nítorí pé láti inú egungun ìhà rẹ̀ ni a ti dá obìnrin náà. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́, Ọlọ́run á máa bẹ Ádámù wò nínú ọgbà Édẹ́nì. Ní ìrọ̀lẹ́ ọjọ́, Ọlọ́run á máa bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí ọmọ àti bàbá, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fẹ́ràn, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run gbé iṣẹ́ lé lọ́wọ́. Ọlọ́run á máa bẹ̀ ẹ́ wò ní ìrọ̀lẹ́ ọjọ́ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ní ọjọ́ kan, Ọlọ́run bẹ̀ Ádámù wò. Ibi tó ti ń bá Ádámù kò bá Ádámù níbẹ̀. Ó wá jẹ́ kí Ọlọ́run kó béèrè àbí kó pè é. Ó pè Ádámù, níbo ni ìwọ wà? Nítorí pé ọjọ́ ìbẹ̀wò Ọlọ́run sínú ẹbí yẹn, Ádámù ò sí ní ibi tó yẹ kó wà. Ó ti yí Ọlọ́run. Ọlọ́run ti mọ̀. Ọlọ́run ti mọ ohun tó ṣẹlẹ̀. Ó dàbí ìgbà tí ọmọ bá ṣẹ bàbá, tí bàbá mọ̀ pé ọmọ ṣẹ̀ òun, bọ́mọ dẹ̀ ṣe bàbá, ọmọ bá sá kúrò nílé. Ọmọ náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣe ẹ̀ṣẹ̀ tí ò dá ni. Ṣùgbọ́n bàbá ti mọ̀. Bàbá tó ń pè pé ẹ gbé fóònù ẹ̀ wá, ẹ jẹ́ n bá sọ̀rọ̀. Bàbá wa béèrè pé ibo ló wà? Ibo ló wà? Ọmọ wa ní, bàbá ẹ̀rù ló bà mí tí mo fi sá kúrò nílé o. Ohun tó ṣẹlẹ̀ láàrin Ọlọ́run àti Ádámù nìyẹn. Ádámù náà sọ fún Ọlọ́run, mo gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà mí. Ohùn tí ó ń gbọ́, ohùn tí Ádámù ń gbọ́ tí inú rẹ̀ ń dùn, ohùn tí Ádámù ń gbọ́ tí ọkàn rẹ̀ ń balẹ̀. Ìbẹ̀wò Ọlọ́run tó ń farahàn sí ayé rẹ̀ tí inú rẹ̀ ń dùn, tí ohun gbogbo dẹ̀ ń lọ déédéé. Ṣùgbọ́n ní kété tí Sátánì, ẹni ẹ̀kọ́, tó bẹ ìdílé yẹn wò, ìyàwó ló bá, kò bá ọkọ. Ẹ gbọ́, mo sọ lórúkọ Olúwa, gbogbo ìbẹ̀wò Sátánì lórí ayé rẹ nínú ilé rẹ kó máa já sí asán, kó máa di òfo. Sátánì
ó parada ó wá ní ìwà ejò ó fi àrékérekè ó fi bà nǹkan jẹ́ ohun tí Olúwa sọ pé ẹ má ṣe wọ́n dẹ̀ ṣe ìbẹ̀wò Sátánì ó dẹ̀ bà ohun gbogbo jẹ́ gbogbo tí a ń pè ní ìbẹ̀wò Sátánì nínú ayé rẹ gbogbo tí a ń pè ní ìbẹ̀wò Sátánì nínú ilé rẹ lórúkọ Jésù Kristi ọ̀run kò sọ di asán Olúwa kò bàjẹ́ nítorí wípé wọ́n ti ṣe ohun tí ò yẹ kí wọ́n ṣe wọ́n ti di àìgbọràn sí Ọlọ́run wọn ò ṣèfẹ́ Ọlọ́run mọ́ wọn ò gbọ́ wọn Olúwa mọ́ wọn Ọlọ́run ò bá wọn sọ̀rọ̀ mọ́ àwọn náà ò bá Ọlọ́run sọ̀rọ̀ mọ́ ó wá di wípé ó wá ń sá káàkiri nítorí pé ẹ̀ṣẹ̀ ti gbàkóso ayé rẹ̀ arákùnrin àti arábìnrin ìbẹ̀wò Olúwa ó pajúdé nínú ayé Ádámù èmi náà sọ lórúkọ Olúwa ìbẹ̀wò Olúwa kò ní pajúdé nínú ayé rẹ ìbẹ̀wò Olúwa kò ní pajúdé lórí iṣẹ́ rẹ ìbẹ̀wò Olúwa kò ní pajúdé ní gbogbo ọ̀nà rẹ ìbẹ̀wò Olúwa kò ní pajúdé lórí ẹbí rẹ bọ́dẹ̀ ṣe máa rí nìyẹn ìbẹ̀wò Ọlọ́run kan nìyẹn ìbẹ̀wò àkọ́kọ́ tí Ọlọ́run máa ṣe sí ènìyàn dẹ̀ fẹ́ nítorí ìwà búburú tó ń bẹ lọ́wọ́ ènìyàn ọjọ́ tí Sátánì ti bẹ̀ wọ́n wò làrékérekè ló ti wọnú ènìyàn lójú ènìyàn ti là lènìyàn mọ̀ wípé ayé dùn ń jẹ du ìyà lọ ètò Ọlọ́run Sátánì yí dà nínú ayé ènìyàn nítorí wípé wọ́n gba ìbẹ̀wò Sátánì láàyè nínú ayé wọn ọ̀pọ̀lọpọ̀ náà ló ń bẹ nínú ayé nísinsìnyí tó jẹ́ wípé ìbẹ̀wò Sátánì ló ń ṣiṣẹ́ nínú ayé wọn dèní ẹlòmíràn ti ta ọkàn rẹ̀ fún Sátánì ẹlòmíràn ti ta ọkàn rẹ̀ fún ohun ayé tí ò nítumọ̀ nítorí pé ó kúrò lọ́wọ́ ìbẹ̀wò Olúwa arákùnrin àti arábìnrin ohun tí mò ń sọ rèé o ìbẹ̀wò Ọlọ́run ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ìbẹ̀wò Ọlọ́run yẹn òun ló wá mú kí ayé ènìyàn kó ní ìtumọ̀ dáadáa ọkùnrin kan àti ìyàwó rẹ̀ orúkọ wọn máa jẹ́ Abraham àti Sarah Abraham àti Sarah ìbẹ̀wò Ọlọ́run níbikíbi tó bá ti ń gbọ́ mi lórílẹ̀‐èdè àgbáyé mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ Ọlọ́run kó bẹ̀ ayé rẹ wò nínú ìwé Genesis orí 18 verse 1 to 5 ẹ jẹ́ ká gbọ́ ohun tí Bíbélì sọ nípa ìbẹ̀wò Ọlọ́run Olúwa sì farahàn ní igbó Márè ó sì jókòó ní ẹnu ọ̀nà àgọ́ ní ìmóru ọjọ́ ó sì gbé ojú rẹ̀ sókè ó wò ó sì kíyèsí ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí wọn ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ pàdé wọn ó sì tẹríba sílẹ̀ ó sì wí pé Olúwa mi ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ èmi bẹ̀ ọ́ má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ jẹ́ kí a mú omi díẹ̀ wá nísinsìnyí kí ẹ̀yin kí ó sì wẹ ẹsẹ̀ ẹ̀yin kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi ẹsẹ̀ 5 èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá kí ẹ̀yin sì fi ọkàn yín balẹ̀ lẹ́yìn èyí nì
kí ẹ̀yin máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin ṣe tọ̀ ọmọ ọ̀dọ̀ yín wá? Wọ́n sì wí pé, ṣebí ìwọ ti wí. Ìbẹ̀wò Ọlọ́run lélẹ̀. Ọlọ́run á máa bẹ ènìyàn wò nígbà tí ènìyàn bá wà ní ipò kan tí ò fẹ́. Ṣùgbọ́n kí ìbẹ̀wò yẹn tó lè ṣẹlẹ̀, ìwọ náà ti níbi tó bá Ọlọ́run rìn dé o. Àánú á ti fọ́hun o. Ojú rere á ti fọ́hun o. Ìbẹ̀rù Ọlọ́run á ti fọ́hun o. Ìgbé ayé wà mímọ́ á ti fọ́hun o. Ṣíṣe dídára sí gbogbo ènìyàn á ti fọ́hun. Wíwà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn á ti fọ́hun. Níní ẹ̀mí kíkó ènìyàn mọ́ra á ti fọ́hun. Bíbélì wípé wọ́n bẹ Ábúráhámù wò. Ábúráhámù jẹ́ ènìyàn tó kó èèyàn mọ́ra. Ó jẹ́ ènìyàn tó ń ṣe ìfifún. Wọn ò pé, wọn ò ní wọ́n fẹ́ mú mi, wọn ò ní wọ́n fẹ́ jẹ. Ṣùgbọ́n nítorí pé Ábúráhámù mọ̀ wípé kíkóni mọ́ra, ṣíṣe àjò ènìyàn, ṣíṣe àlejò ènìyàn ó dára púpọ̀ púpọ̀. A máa fa ire bá ayé ènìyàn. Ó bá pè wọ́n, wọ́n jẹ, wọ́n mu. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní number 6. Ábúráhámù sì yára tọ̀ Sárà lọ nínú àgọ́ wípé, yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára 3 kí o pò ó kí o sì dín àkàrà. Ábúráhámù sì súré lọ sínú àgbò. Ó sì mú ẹgbọrọ màlúù kan tí ó rọ̀ tí ó dára. Ó fi fún ọmọkùnrin kan. Ó sì yára láti sè é. Ó sì mú orí àmọ̀ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó sè. Ó sì gbé e kalẹ̀ níwájú wọn. Ó sì dúró tì wọ́n ní abẹ́ igi náà. Wọ́n sì jẹ. Wọ́n sì bí pé, níbo ni Sárà aya rẹ̀ wà? Òun sì wí pé, wò ó nínú àgọ́. Ó sì wí pé, èmi ó sì tún padà tọ̀ ọ́ wá nítòótọ́ ní ìwòyí àmọ́dún. Sì kíyèsí Sárà aya rẹ̀, sì kíyèsí Sárà aya rẹ̀ yóò ní ọmọkùnrin kan. Sárà sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Ǹjẹ́ Ábúráhámù òun Sárà gbọ́, wọ́n sì pọ̀ ní ọjọ́. Wọ́n gbọ́, wọ́n sì pọ̀ ní ọjọ́. Ó sì dẹ́kun àti máa rí fún Sárà bí ìwà obìnrin. Sárà sì rẹ́rìn nínú ara rẹ̀ wípé, lẹ́yìn ìgbà tí mo ti di ògbólógbòó tán, èmi ó alẹ́ ayọ̀, tí olúwa mi sì di ògbólógbòó pẹ̀lú. Olúwa sì wí fún Ábúráhámù pé, nítorí kí ni Sárà ṣe rẹ́rìn wípé èmi ó abímọ nítòótọ́, ẹni tí ó ti ẹni tí ó ti gbó tán. Ohun kan aṣòro fún Olúwa. Ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ wá níwòyí àmọ́dún. Sárà yóò sì bí ọmọkùnrin kan. Sárà sì sẹ́ wípé, èmi kò rẹ́rìn nítorí tí ó bẹ̀rù. Òun sì wípé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ìwọ rẹ́rìn. Ìdí àtìtúmọ̀ ni wípé Sárà ó ti dàgbà. Àwọn ìránṣẹ́ 3 wọ̀nyí wọ́n ti jẹ, wọ́n ti mu. Áńgẹ́lì nínú ènìyàn, áńgẹ́lì nínú ènìyàn àti nínú Ọlọ́run, wọ́n wá bẹ Sárà wò. Arákùnrin àti arábìnrin, èmi ò mọ ohun tó ń là á kọjá. Mi ò mọ irú ipò tó wà. Ó jẹ́ mọ̀ pé nítorí ipò yẹn, Ọlọ́run fẹ́ kó gbé ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ọlọ́run fẹ́ ìkónimọ́ra rẹ. Ọlọ́run fẹ́ ìfifún rẹ. Nítorí ìfifún àti nítorí ìkónimọ́ra Ábúráhámù, ẹ wo oore ńlá tí Ọlọ́run ṣe fún wọn. Tó bá jẹ́ wípé ṣe ni wọ́n pàdánù ìdánwò ní ọjọ́ ìbẹ̀wò
ní ọjọ́ ìbẹ̀wò ó ṣeé ṣe kí àtúnsún ọjọ́ tí Sarah máa ní oyún síwájú nítorí pé ó ti wà nínú ète àti èrò Ọlọ́run pé Abrahamu àti Sarah ló máa bí ọmọ tí a ń pè ní Isaac yẹn. Ó ti wà nínú ète àti èrò rẹ̀ pé òun ló máa bí àwọn ọmọ yẹn. So ṣùgbọ́n tó wá jẹ́ pé ó ṣe bí ènìyàn tó lọ pàdánù ọjọ́ ìbẹ̀wò Ọlọ́run, tó rírú àwọn áńgẹ́lì yẹn, tó rírú àwọn ènìyàn báyẹn, tó fojú kọmanáìsì wọn, tó bú wọn, tó ṣe wọn anyhow, táwọn ẹ̀ náà dẹ̀ kọjá lọ. Kò sí nǹkan tó máa ṣe, ọmọ náà lẹ ti rí yẹn, wọ́n lọ tí wọn nìyẹn, ó tún dọjọ́ mi. Ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pẹ́ nínú ogun òun náà ni wípé wọn ò mọ bí a ṣe ń ṣoore, wọn ò mọ bí a ṣe ń kóni mọ́ra. Ẹni tó ń wọ́mọ tó tún ń kanra, ẹni tó ń wọ́mọ tó tún ń jà, ẹni tó ń wọ́mọ ẹgbọ́ tó ń bínú òdì, ẹni tó ń wọ́mọ tó ń bọ́kọjà, tó ń bára àlejò tó ń bá àdúgbò jà, ẹni tó ń wọ́mọ tí ò ní ìwà, ẹni tó ń wọ́mọ tí ò kó ọmọdé mọ́ra, tí ò kó àgbà mọ́ra, ó dẹ̀ ló ń wọ́mọ. Ó dẹ̀ ló ń wọ́mọ. Ó ń sún ọjọ́ ìbẹ̀wò rẹ̀, ó ń sún síwájú ni. Bíbélì wá wípé nígbà tí wọ́n jẹ, tí wọ́n mu, ó ya Sarah lẹ́nu pé èmi tí mi ò ṣe nǹkan obìnrin mọ́, mi ò ṣe nǹkan oṣù mọ́, mo ti dògbó. Ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín. Ó wá béèrè pé kí ló dé? Lóun ò rẹ́rìn-ín. Wọ́n lóun rẹ́rìn-ín. Ṣùgbọ́n lọ ní ìgbàgbọ́ kan wípé ṣé ohun kan wà tí Ọlọ́run kò lè ṣe? Kò sí bó ṣe lè pẹ́ nínú ogun. Ọlọ́run máa dìde láti gbàkóso. Ohun tó kàn nílò ni wípé fi ayé rẹ fún Ọlọ́run yẹn, ní Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. Gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, gbégbé ayé ìwà mímọ́, máa ṣe ìtọrẹ àánú, máa ṣe ìfifún, bẹ́ẹ̀ ni máa dìgbà fún àwọn èèyàn lóúnjẹ, máa dìgbà fún wọn ní mímu. Ẹlòmíì burú débi pé kí wọ́n lọ kí ń lé àti fún yàn lómi wàhálà. Pure water ní Nàìjíríà mẹ́ta 100 naira, èmi ò mọ iye tó ń tà ní Ghana. Ẹlòmíì burú débẹ̀, àti ṣóúnjẹ fún ẹlòmíràn wàhálà, àti kú ọmọdé mọ́ra wàhálà. A máa kanra ní bí ajá ilé èkú, a máa kanra, a máa kanra, a máa kanra. Ibi tó ń lọ ò jìnnà, ibi tó ń yà ló jìnnà. Àwọn tí ò yẹ kó ṣe lòun ṣe, òun ló mú kí ìbẹ̀wò Ọlọ́run kó pẹ́ nínú ayé ẹlòmíràn. Ẹlòmíràn ti kọjá àkókò rẹ̀ nítorí wípé kò farabalẹ̀ láti mọjọ́ ìbẹ̀wò rẹ̀. Kò farabalẹ̀ láti mọjọ́ ìbẹ̀wò rẹ̀. Ẹ jẹ́ kí n sọ ìtàn kan fún yín. Mo lọ sí ṣọ́ọ̀ṣì kan, mo wàásù ní ṣọ́ọ̀ṣì yẹn ní ṣọ́ọ̀rù. Ohun tí mo fi wàásù òun ni ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Nígbà tí mo wá wàásù yẹn, bí mo ṣe ń sọ yẹn náà, mo ṣe sọ lọ́dún yẹn bí ọdún 3 sẹ́yìn, bí ọdún 4 sẹ́yìn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé mo wàásù tán, mo kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn ní ṣọ́ọ̀rù nìkan bí after 5. Mo délé ọ̀dọ̀ mi ní tó 6. Bí mo ṣe ń wọ inú ilé, mo ṣí géètì, mo wọlé. Mo sọ fún màmá ìyàwó mi àtàwọn ọmọ, ẹ má dààmú mi, ẹ jẹ́ kí n sùn. Owó tẹ máa fi ṣoúnjẹ, owó tẹ máa fi ṣe lé, mo kó sórí freezer. Mo wọ yàrá mi, mo tilẹ̀kùn lẹ́yìn torí pé mo fẹ́ sùn láti rẹjú àti láti sinmi. Ẹ wo sà, ẹ wo mà, kò tí ì ju 5 minutes ẹnìkan kan géètì gbàgbàgbàgbàgbàgbà. Ìyàwó mi ní sà, ẹnìkan wà lẹ́nu géètì. Àwọn ọmọ yọjú sí, ó lóun fẹ́ rí mọ́mì. Mọ́mì yọjú sí, ó ní dádì lòun fẹ́ rí. Mo dẹ̀ débẹ̀. Ẹ pẹ̀lẹ́ àǹtí, ó wọ red. Ẹ pẹ̀lẹ́ wọn àǹtí, mi ò mọ̀ yín o. Ó lóun ẹ̀ lè mọ̀ mí. Ohun tí mo ṣe wá báyìí ni pé ẹ fún mi ní 200 naira.
mo wá rántí sí mẹ́sẹ̀gì tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ni mo lò lọ́dún yẹn lọ mo wá rántí sí kí n fún yín ní 200 ó ní bẹ́ẹ̀ ni bá tẹwọ́ pọ̀ mo dẹ̀ fún ní 200 ṣé a mọ̀ pé 200 tí mo fún ọmọbìnrin yìí ìyàwó mi sì wà lẹ́yìn mi lẹ́yìn géètì èmi dẹ̀ kàn fún lówó mo bá dẹ̀ bá tèmi wọnú ilé lọ ìyàwó mi bá padà sẹ́nu géètì ó dẹ̀ lọ́wọ́ obìnrin dẹ̀ ti disappear káì obìnrin ti disappear ìbẹ̀wò Ọlọ́run lákòókò tí mò ń sọ yìí mo nílò láti sanwó ọmọ yunifásitì méjì kò dẹ̀ sí iṣẹ́ tí mò ń ṣe ju iṣẹ́ Olúwa lọ kò dẹ̀ sí ẹni tí mò ń wojú rẹ̀ ju Olúwa lọ kò dẹ̀ sí ibi tí mo gbé ọkàn mi sókè sí ju ọ̀dọ̀ Ọlọ́run nìkan lè ràn lọ́wọ́ mi ẹ wo mẹ́sẹ̀gì tí mo sọ lóru bí mo ṣe ń sọ ẹ̀ ẹ wo ibi tèmi náà ti lọ bá tèmi pàdé ìbẹ̀wò Ọlọ́run àwa wọnú ọmọbìnrin yẹn fún mi ní 200 naira mi ò bá ágìw ó dẹ̀ kan fún síwá sí ọ̀tún sósì ó ti disappear ìyàwó mi bá sáré wá bá mi nígbà tí mo máa dẹnu gate àwọ̀ olópòpó kìíní kejì ọ̀tún àtòsì àrí ọmọbìnrin yìí mọ́ gbogbo ọ̀nà tó ti kùnà ìbẹ̀wò Ọlọ́run lónìí lórúkọ Jésù Kristi Ọlọ́run kó gbà ọ́ gbogbo ọ̀nà tó ti kùnà ìbẹ̀wò Ọlọ́run nínú ayé rẹ nínú ìgbà nínú àkókò Ọlọ́run kó gbà ọ́ ò ní kùnà mọ́ ò ní kùnà mọ́ ò ní kùnà mọ́ àwọn a máa jẹ́ kí ènìyàn kùnà ojú kòkòrò a máa jẹ́ kí ènìyàn kùnà ìbẹ̀wò Ọlọ́run ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì ojú kòkòrò ni ó di ọ̀wọ́n iyọ̀ ojú kòkòrò a máa mú kí ènìyàn kó kùnà ìbẹ̀wò Ọlọ́run ọgbọ́n àgbójù èmi ni mo gbọ́n bá èmi ni mo gbójù a máa mú kí ènìyàn kó kùnà ògo Ọlọ́run gbọ́ bí ènìyàn bá ti ń tẹ̀síwájú nínú ìmọ̀ ara rẹ̀ a máa mú kó kùnà ògo Ọlọ́run àti ìbẹ̀wò Ọlọ́run Abrahamu ò ṣe yẹ ó dúró ti Ọlọ́run ó ń ṣe oore fọmọdé àti àgbà irú ìgbé ayé tí Kristi pè fún wa tí Ọlọ́run pè fún wa ó níyẹn má gbégbé ayé bámúbámú ni mo yóò mi ò mọ tẹlòmíràn má gbégbé ayé wípé èmi nìkan ọmọ mi nìkan aya mi nìkan no mo sọ lórúkọ Olúwa ó ti lé áńgẹ́lì rẹ dànù fúnra rẹ nípa ìwà àti ìṣe rẹ ṣùgbọ́n lónìí áńgẹ́lì yẹn ó máa padà wá ṣoore fún ọ ọmọ ló ń wá máa tọ́jú àwọn ọmọ kéékèèké máa ṣàánú fún àwọn aláboyún máa ṣàánú àwọn tó ń tọrọ àwọn tí ò rí jẹ ọmọ ló ń wá ìwọ ló ń dènà ara rẹ torí pé àkókò rẹ ti dé tó yẹ kí áńgẹ́lì rẹ bẹ̀ ọ́ lálejò ṣùgbọ́n o ti fi wà rẹ o ti fi lé áńgẹ́lì dànù àti wàá sún ọjọ́ ìbẹ̀wò rẹ síwájú ẹ̀gbọ́n kan tí Bíbélì sọ mẹ́ẹ̀ ó ní nítorí pé àkókò ti tó fún Abrahamu àti Sarah ìdí nìyẹn táwọn áńgẹ́lì yẹn tí wọ́n fi wá ní ìwà ènìyàn ẹ̀mí yẹn dẹ̀ jẹ́ kó mọ̀ wípé àwọn tó yẹ kó ń ṣe lóore ni ó fún wọn lóúnjẹ ó fún wọn lómi ní ọ̀sán gangan ni o ẹ wá wo tó ṣẹlẹ̀ nínú ìwé Genesis 21 Bíbélì wípé Olúwa sì bẹ̀ Sarah wò bí ó ti wí Olúwa sì ṣe fún Sarah bí ó ti sọ Sarah sì lóyún ó sì bí ọmọkùnrin kan fún Abrahamu ní ògbólógbò rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá a fún ìyẹn ni pé ní àkókò tí Ọlọ́run sọ ní èṣí pé ní ìwòyí ọdún tó ń bọ̀ ìwọ yóò bí ọmọkùnrin kan ìwọ yóò lóyún Bíbélì wípé
ní àkókò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Abrahamu àti Sarah Ọlọ́run tún bẹ̀ wọ́n wò ó sì ṣe bó ti wí ó sì dé bó ti sọ. Ìdí nìyẹn a lè wí a lè ṣe ní Ọlọ́run tó o bá ti gbọ́ràn tó o bá ti ṣèfẹ́ rẹ̀ tó o bá ti gbé nínú ìwà mímọ́ rẹ̀ a lè wí lè ṣe òun ní Ọlọ́run. Kò ń disappoint ènìyàn, àwọn ènìyàn là ń disappoint Ọlọ́run nípa ìwà wa, nípa ìṣe wa, nípa ọ̀rọ̀ wa, nípa ète wa, nípa èrò wa, nípa ìmọ̀ wa, àfi ń disappoint Ọlọ́run. Ọlọ́run ò ń disappoint ènìyàn. He will never disappoint you. He will never get you disappointed. But we are the one that will disappoint him. We are the one disappointing him. He never disappointed us. Kò já wa kulẹ̀, ṣùgbọ́n àwa fúnra ara wa là ń jára wa kulẹ̀ níwájú Ọlọ́run. Àyà Abrahamu lóyún Sarah lóyún, ó dẹ̀ bí ọmọ lóòótọ́. Ọlọ́run dẹ̀ mú ìlérí àti májẹ̀mú. Ṣé wọn náà ti rí ọ̀nà tó fi ń jẹ́ kí ìlérí yẹ̀ báyìí? Kì í ṣe pé ìlérí yẹn ò tí ì ní mú wá sí ìmúṣẹ, ṣùgbọ́n àkókò tó yẹ kó wá sí ìmúṣẹ ìwọ gan ti kùnà láti mú gbogbo ìlérí, láti mú gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ́nu ayé rẹ̀. Àtúnṣe síwájú ẹlòmíràn January tó kọjá ẹ̀ ló yẹ káyé ẹ ti gba ìyípadà, ṣùgbọ́n nínú àwọn ìwà tá à ń sọ ẹ̀ àtúnṣe síwájú. Ẹlòmíràn ọ̀sẹ̀ tó kọjá ní àtúnṣe síwájú. Ìlérí á wá sí ìmúṣẹ ṣùgbọ́n ó lè pẹ́. Bíbélì wípé ní àkókò tí Ọlọ́run dá, ìyẹn ni pé at the appropriate and exactly time that God have chosen for them to bear son, and wọ́n dẹ̀ lóyún bẹ́ẹ̀. Mo gbàdúrà fún ẹnìkan lórúkọ Jésù, Ọlọ́run máa bẹ ayé rẹ wò, Ọlọ́run máa bẹ iṣẹ́ rẹ wò, Ọlọ́run máa bẹ ilé rẹ wò, Ọlọ́run máa bẹ ẹbí rẹ wò lórúkọ Jésù. Ohun tó ṣaláì níyẹn bóyá ọmọ ni, Ọlọ́run á bẹ ayé rẹ wò, ó máa fún ọ lọ́mọ. Ohun tó ṣaláì níyẹn bóyá aya ni, Ọlọ́run máa bẹ ayé rẹ wò, ó máa fún ọ láya. Ohun tó ṣaláì níyẹn bóyá ọkọ ni, Ọlọ́run máa bẹ ayé rẹ wò, ó máa fún ọ lọ́kọ. Ohun tó ṣe aláìní yẹn gbọ́ bóyá mọ́tò ni, Ọlọ́run á bẹ ayé rẹ wò torí pé ó ti tó àkókò fún ọ láti lo mọ́tò ayọ́kẹ́lẹ́, Ọlọ́run máa fi fún ọ. Ohun tó ṣe aláìní yẹn bóyá ilé ló nílò láti kọ́ ilé, Ọlọ́run máa bẹ ayé rẹ wò, ó máa fi fún ọ. Mo dẹ̀ gbàdúrà fún ọ oore ọ̀fẹ́ tí ń bẹ lórí mi gẹ́gẹ́ bí apọ́sítù Olódùmarè, mo fi súre fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Kó lọ rí ìrírí ìbẹ̀wò Ọlọ́run. Lọ́jọ́ ìbẹ̀wò Ọlọ́run nínú ayé rẹ̀ ò ní fail. Adam ó fail. Bẹ́ẹ̀ni, Adam fail. Ó disappoint Ọlọ́run. Olúwa ṣe ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ibo ló wà. Ọlọ́run mọ ipò tí wọn náà wà. Ó dẹ̀ mọ ààyè tí o kọ sí òun, ó mọ ìhà tó o kọ sí òun, ó mọ ààyè tó o wà, ó mọ ohun tó ń là kọjá, ó mọ ohun tó ń ṣe ọ́. Ṣùgbọ́n ìwọ gangan ló dúró níbi tó yẹ kó o dúró, ìwọ ló fọwọ́ síbi tó yẹ kó o fọwọ́ sí, ìwọ ló ń kọjá ààyè rẹ̀. Ìbẹ̀wò Ọlọ́run. Ní ìparí, ọkùnrin kan wà, à ń pè ní Elikana àti Pẹ̀nínà aya rẹ̀. Elikana ní ìyàwó méjì. Ìyàwó kejì ó bí àwọn ọmọ obìnrin, ó bí àwọn ọmọ ọkùnrin. Bíbélì ò sọ iye ọmọ tó bí, ṣùgbọ́n ó sọ pé àwọn ọmọ obìnrin, àwọn ọmọ ọkùnrin. Nínú ìrìn àjò yẹn, Anna ò bímọ. Anna kò bímọ. Ṣùgbọ́n Pẹ̀nínà ìyàwó rẹ̀ ìyẹn bímọ. Ó wá di ọjọ́ kan wọ́n lọ sí Ṣílò. Ṣílò tó ti ń lọ ní gbogbo ìgbà. Ohun tí Anna ò ṣe rí, òun ló liberate ayé ẹ̀. Ó wá ṣe. Lẹ́yìn tí gbogbo èèyàn jẹ tó mú, Anna bẹ̀rẹ̀ sí ní sun ẹkún sínú. Ó tẹríba níwájú pẹpẹ. Wòlíì wípé bàbá Élì, ìwọ ọmọbìnrin yìí ó ti tún mu ọtí ní òun ò mọtí o. Òun ò mọtí o. Ìránṣẹ́ rẹ̀ ń sunkún sí Ọlọ́run lọ́rùn, ó ń bá Ọlọ́run wíjọ́ ní o.
ó tẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ohun tó béèrè kó wá sí ìmúṣẹ. ṣé ìwọ náà tẹ̀ ti ronú lórí ọ̀rọ̀ ayé rẹ rí? ṣé o ti gbọgbẹ́ nínú ọkàn rẹ rí? mo sọ lórúkọ Olúwa gbogbo ọ̀nà tí Sátánì fi ń dù ọ́ lónìí ọ̀nà yẹn ọ̀run dípa. ó máa rí ìbẹ̀wò Ọlọ́run. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ilé iṣẹ́ Káyà rédíò ẹ máa rí ìbẹ̀wò Ọlọ́run. àǹtí Bísí àti Alhaji Taofik ẹ máa rí ìbẹ̀wò Ọlọ́run. gbogbo àwọn ọmọ òkú bàbá Káyà Lukman màmá o àtẹ̀yìn ọmọ ẹ máa rí ìbẹ̀wò Ọlọ́run. gbogbo etí tó ń gbọ́ mi èmi sọ bí apọ́sítù Olódùmarè ẹ máa rí ìbẹ̀wò Ọlọ́run. Ọlọ́run gbọ́ àdúrà ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. láti inú ìjọ New Glorious Morning Apostolic Church ní ìlú Ọ̀tà ní Ogun State ibẹ̀ la wà ní Nàìjíríà. tí a bá ní ohun tí a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé mi 080 29 50 39 37 080 29 50 39 37. It shall be well with you. Ó máa dáa fún yín lọ́jọ́ mẹ́jọ lónìí a ó tún pàdé. Ire o onídàmú. Ẹ dákun ẹ wá gbọ́rọ̀ ìwé tí mo fẹ́ sọ. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ dákun ẹ jáwọ́. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Pé mo jọba, pé mo dádé ògo, ẹ yá mi létí. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ yá mi létí. Gbogbo ọmọ Ọlọ́run. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ dákun ẹ tẹ́tí. Wọ ọ̀gá lẹ́nu iṣẹ́. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ dákun ẹ jáwọ́. Asọ̀rọ̀ ọmọ ọlọ́mọ lẹ́yìn. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìjà ọ̀dà máa fi yọ. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Ọ̀run àpàdé kójọ́ máa ráyé lójúmọ́. Ọ̀pọ̀ ló ń pariwo páyé la ó ṣe ká tó sọnù. Ọ̀pọ̀ nínú wọn wọ́n ti fàyè wọn bọ ọ̀run jẹ́. Wọ́n ti gbàgbé wípé ọjà láyé yìí ọ̀run nílé wa. Ohun tí máa dáwọ́lé tí mi ò fi ní bá ọ lọ o. Ohun tí máa dáwọ́lé tí wọ́n ò fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ṣe. Olúwa dákun o, bàbá ro tẹ̀jẹ̀ rẹ̀. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀dé o, ẹ yá mi létí. Ọmọ Ọlọ́run ẹ tẹ́tí. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi o, ẹ dákun ẹ tẹ́tí. Ẹgbóhùn alóore. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun ẹ dákun ẹ jáwọ́. Ẹgbóhùn tọ́lọ́run. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Àpamọ̀lẹ́kún jẹ́ ayé kò gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Mo wáyé ayọ̀ wọ́n fomi rẹ̀ mí. Nígbà mo dáyé tán ohun ayé yìí fẹ́ fà mí. Àní mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò dandan. Mo fẹ́ ṣe babaláyé, mo fẹ́ jọba òun dandan. Ẹ̀gbọ́n fàbùrù sówó, ọkọ fàyà rẹ̀ sówó. Ohun ayé abáyé lọ, ọ̀rẹ́ mi rántí àti sùn rẹ̀. Ohun tajẹ́ láyé yìí kọ́ ló máa mú wa délé ògo. Ìgbàlà ẹ̀mí rẹ̀ ni Jésù gbèrú lọ.